Ní orúkọ Olúwa, òun náà ni a tún kí wa káàbọ̀ sínú ẹ̀kọ́ Bíbélì èyí tí Dáósìsì Ifẹ̀ tí wọ́n ṣe agbátẹrù rẹ̀. À ń kí wa sínú ẹ̀kọ́ èyí tí a ó gbé yẹ̀wò lónìí tí í ṣe ẹ̀kọ́ 19. Àwọn ènìyàn pàtàkì méjì tí wọ́n wà pẹ̀lú mi tí a ó jọ yànnàná ẹ̀kọ́ yìí lónìí tí a ó jọ jíròrò lórí rẹ̀. Wọ́n wà nítòsí mi ń bí ní apá àlàáfíà mi ń bí. Bàbá wa Ọlábọ̀dé Thomas Ọ̀ṣúnníyì. Ẹ káàbọ̀ sà. Àti màmá wa Bọ́ládalẹ́ Owótádé. Ẹ káàbọ̀ mà. Èmi náà ni Ayégúnlẹ̀ Benjamin. Àkòrí ọ̀rọ̀ tí a ó gbé yẹ̀wò òun ni oore ọ̀fẹ́ ìfifúnni. Ẹ̀ka àkòrí àpẹẹrẹ ìfifúnni nínú Bíbélì. Kókó ẹ̀kọ́ fún tòní àpẹẹrẹ inú Bíbélì èyí tí ó jẹ́ ẹnì 9 táwọn máa gbé yẹ̀wò, obìnrin ará Súnémù. Obìnrin ará Súnémù. Ibi kíkà wa òun náà ni a ó rí nínú ìwé àwọn ọba kejì orí 4 ẹsẹ̀ 8 sí 17. Ìwé àwọn ọba kejì orí 4 ẹsẹ̀ 8 sí 17. Màmá wa bàbá ká. Ó sì di ọjọ́ kan, Èlíṣà sì kọjá sí Ṣúnémù níbi tí obìnrin ọlọ́lá kan wà. Òun sì rọ̀ ọ́ láti jẹ oúnjẹ. Ó sì ṣe nígbàkúùgbà tí ó bá ń kọjá lọ, òun á yà sí ibẹ̀ láti jẹ oúnjẹ. Ó sì wí fún ọkọ rẹ̀ pé, "Sáà wò ná, èmi wòye pé ènìyàn mímọ́ Ọlọ́run li èyí tí ń gba ọ̀dọ̀ wa kọjá nígbàkúùgbà. Èmi bẹ̀ ọ́, jẹ́ kí a ṣe yàrá kékeré kan lára ògiri, sì jẹ́ kí a gbé ibùsùn kan síbẹ̀ fún un, àti tábìlì kan, àti ohun ìjókòó kan, àti ọ̀pá fìtílà kan. Yóò sì ṣe, nígbà tí ó bá tọ̀ wá wá, kí òun máa wọ̀ síbẹ̀." Ó sì di ọjọ́ kan tí ó wá ibẹ̀, ó sì yà sínú yàrá náà, ó sì dùbúlẹ̀ níbẹ̀. Òun sì wí fún Gehasi ìránṣẹ́ rẹ̀ pé, "Pe ará Ṣúnémù yìí." Nígbà tí ó sì pè é, ó dúró níwájú rẹ̀. Òun sì wí fún un pé, "Nísinsìnyí sọ fún un pé, kíyèsí, ìwọ ti fi gbogbo ìtọ́jú yìí ṣe àníyàn wa. Kí ni àbá ṣe fún ọ? Ìwọ ń fẹ́ kí a sọ̀rọ̀ rẹ fún ọba bí, tàbí fún olórí ogun?" Òun sì dáhùn wípé, "Èmi ń gbé láàrin àwọn ènìyàn mi." Ẹsẹ̀ 14. Ó sì wípé, "Ǹjẹ́ kí ni àbá ṣe fún un?" Gehasi sì dáhùn pé, "Nítòótọ́, òun kò lé ọmọ, ọkọ rẹ̀ sì di arúgbó." Òun sì wípé, "Pè é wá." Nígbà tí ó sì ti pè é dé, ó dúró lẹ́nu ọ̀nà. Òun sì wípé, "Ní àkókò yìí, gẹ́gẹ́ bí ìgbà ayé, ìwọ gbé ọmọkùnrin kan mọ́ra." Òun sì wí pé, "Bẹ́ẹ̀ kọ́ olúwa mi, ìwọ ènìyàn Ọlọ́run, má ṣe purọ́ fún ìránṣẹ́bìnrin rẹ." Obìnrin náà sì lóyún, ó sì bí ọmọkùnrin kan bí àkókò náà tí Èlíṣà ti sọ fún un gẹ́gẹ́ bí ìgbà ayé. Ẹ ṣé púpọ̀ mà. Èròǹgbà wa fún ẹ̀kọ́ yìí òun ni ní àkọ́kọ́ láti kọ́ wa pé àwọn èròǹgbà ọkàn tí kò tíì wá sí ìmúṣẹ kò yẹ kó dí wa lọ́wọ́ láti ṣe ìfifúnni. Ní ìdàkejì, láti ṣàfihàn gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ èyí tí yóò ṣí àwọn ilẹ̀kùn ìbùkún sílẹ̀ fún wa. Gẹ́gẹ́ bí bitaka, a wo ìfáàrà. Ó ní dídúró láì ní ọmọ àti ìpèníjà àìlè lóyún. Ó jẹ́ èyí tí ó máa ń dáni láàmú. Irúfẹ́ ipò yìí ni obìnrin ará Súnémù wà. Síbẹ̀
tí ó pàpà gbé ìgbésẹ̀ láti rí wípé òun mú ọmọlàkejì òun wà ní ipò ìrọ̀rùn. Ohun tí ó yani lẹ́nu ni wípé obìnrin yìí kò kàn ju ẹní sílẹ̀ fún wòlíì Èlíṣà láti máa sùn, ṣùgbọ́n ó rí wípé òun ṣe yàrá tí ó bójúmu fún un nígbà tí ó rí Èlíṣà ní ènìyàn Ọlọ́run. Ìbéèrè tí ó yẹ kí a béèrè ni pé ṣé a lè fi wá wé obìnrin ará Ṣúnémù nínú ìran wa yìí? Gẹ́gẹ́ bí ibi tí a kà fún wa yìí, a rí arábìnrin yìí tá a pè ní obìnrin ará Ṣúnémù, èyí tí ó ń ṣoore pàápàá jùlọ fún ìránṣẹ́ Ọlọ́run wòlíì Èlíṣà, èyí tó rí wípé ó kàn kọjá lọ, ṣùgbọ́n ní gbogbo ìgbà tó bá ti ń kọjá, òun ni ó máa ń gbà á níyànjú láti wọlé sí ọ̀dọ̀ wọn láti ṣoore fún un, láti fún un ní oúnjẹ. Nígbà tó tún yá, ó tún tẹ̀síwájú, ó tún gbé ìgbésẹ̀ láti rí wípé wòlíì nígbàkúgbà tó bá ti ń kọjá, á gbà á ní ìmọ̀ràn láti rí pé ó sùn nínú, ó wọ̀ sínú ilé wọn láti sùn. So a rí wípé àwọn nǹkan wọ̀nyí ni obìnrin yìí ń ṣe láti máa fi ran ìránṣẹ́ Ọlọ́run lọ́wọ́. Ní ìparí rẹ̀, a rí wípé arábìnrin yìí nípasẹ̀ oore tó ń ṣe, àwọn ìbùkún ó wọlé tọ̀ wá. Eléyìí ni a tún gbéyẹ̀wò nínú ẹ̀kọ́ yìí lónìí pẹ̀lú àwọn ìbéèrè èyí tí a ó máa jíròrò lé lórí. Àwọn ìbéèrè èyí tí ó wà níyìí, ìbéèrè 4 ni. Ní àkọ́kọ́, màá taari ìbéèrè yẹn sí ọ̀dọ̀ bàbá wa, wọ́n á bá wa yànnà náà. Ìbéèrè náà wípé nínú èrò tirẹ̀, báwo ló ti lè ṣe àlàyé ẹni tí obìnrin ará Ṣúnémù yìí jẹ́ ní ìbámu pẹ̀lú ìwé Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 6 sí 7. Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 6 sí 7, èyí tí ó kà báyìí. Ó ní ṣùgbọ́n èyí ni mo wí pé ẹni tí ó bá fúnrúgbìn kíún ni yóò ká, ẹni tí ó bá sì fúnrúgbìn púpọ̀ ni yóò ká. Kí olúkúlùkù ènìyàn kí ó ṣe gẹ́gẹ́ bí ó ti pinnu ní ọkàn rẹ̀, kì í ṣe àfẹ́kúnṣe tàbí ti aláìgbọdọ̀ má ṣe, nítorí Ọlọ́run fẹ́ onídídùn ọlọ́rẹ. Nígbà tí a bá wo kọ́rọ̀ Ọlọ́run méjèèjì tá a kà, a lè rí ìtọ́ka sí ohun tí a lè pe fi àṣẹ àfiwé arábìnrin ará Ṣúnémù yìí. Lákọ̀ọ́kọ́, kì í ṣe ènìyàn yẹpẹrẹ, ọlọ́lá la pè é, gbajúmọ̀ la pè é, torí náà ọ̀tọ̀kùlú ìlú ni. Àti a bá fi ojú ìwòye yẹn tí a bá fi wò ó, ṣùgbọ́n ju ipò tí a wò ó tá a rí pé ó wà yìí lọ, a lè ṣe ìtọ́kasí rẹ̀ pé ẹni tó ní àkíyèsí ni, kì í ṣe pé ọlá tàbí owó yẹn rúbọ lójú tí ò fi lè ṣàkíyèsí. Ẹni tó ní àkíyèsí, pàápàá tó tún ní àkíyèsí àìní àwọn ènìyàn, orí àkíyèsí bí wòlíì ṣe ń wọlé tó ń jáde nílùú yẹn, tó ń wọlé tó ń jáde láti wá ṣiṣẹ́ ìránṣẹ́. Ó sì wò wípé ẹni tí ó ṣe aláìní ohun tó ṣe pàtàkì tí ó mú kí iṣẹ́ yẹn kó rọ̀ lọ́rùn ni. A sì rí i pé tí a bá tún tẹ̀síwájú, ó ṣetán, ẹni tó ṣetán láti ṣèrànwọ́, láti bá àìní ẹlòmíì pàdé ni. Tòótọ́ ìránṣẹ́ Ọlọ́run lẹni yẹn o, ṣùgbọ́n ó ṣetán gẹ́gẹ́ bí Kọ́ríńtì kejì yẹn ṣe sọ, ó pinnu, ó ní ìpinnu nínú ara ẹ̀ láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ láti ṣe ni. Tá a bá sì wá wò ó síwájú àti síwájú sí ó rí ìránṣẹ́ Ọlọ́run yẹn bí aṣojú Ọlọ́run ni o, pé ohun tóun ń ṣe yẹn o, òun ṣe fún aṣojú Ọlọ́run ni. Kò sì jẹ́ ẹni tó jẹ́ pé obìnrin yẹn a lè sọ pé kì í ṣe àdùnkọ̀jọpọ́n, ó sì ní tẹ́lọ́rùn. Torí tá a bá rí ìbéèrè nígbà tí wòlíì yẹn béèrè pé kí ni ká tiẹ̀ ṣe, kí ni ká fi san, ó ní
òun ò nílò nǹkan kan torí pé ó ní tẹ́lọ́rùn tí ò bá ṣe pé ó ní tẹ́lọ́rùn ní á ní ẹ tún bá mi sọ fún ọbẹ̀ bá mi sọ fún wọn tún bá mi wá sí ṣùgbọ́n ó ní tẹ́lọ́rùn ọ̀nà tá a fi lè ṣàlàyé obìnrin yẹn ó pọ̀ tí mo mọ̀ pé a tún lè fi ṣe àfikún ẹ̀ látẹnu màmá wa. ẹ ṣe púpọ̀ sá màmá wa yẹ ní àfikún lórí ohun tí àwọn bàbá wa ti sọ. nǹkan kan tí mo tún lè fi kún ni wípé gbogbo wa la rí nínú ìtàn yẹn pé obìnrin yẹn fúnra ẹ̀ ní ìṣòro ẹ̀ ní pé kò rọ́mọ bí ó lè sápamọ́ sábẹ́ ìṣòro yẹn sẹ́yìn ìṣòro yẹn kó ní pé ẹjọ́ mo ní ìṣòro ti tèmi ṣùgbọ́n kò jẹ́ kí ìṣòro yẹn kó bò ó lójú ìyẹn rí pé kì í ṣe ẹni tó ń gbé ìṣòro sórí kiri tó jẹ́ kó bò ó lójú láti má lè rí nǹkan tó ń ṣẹlẹ̀ kò gbé ìṣòro ẹ̀ kì í ṣe ẹni tó ń gbé ìṣòro sójú káàkiri lè darí pé obìnrin yìí náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ kì í ṣe ẹni tó jẹ́ tó mọ tara ẹ̀ nìkan ó mọ̀ pé ìṣúra tí Ọlọ́run fún òun kì í ṣe ti tòun nìkan títàwọn òun náà gbọ́dọ̀ fi ṣoore fáwọn ẹlòmíì kó tí mo lè rí sọ sí nìyẹn so tá a bá fẹ́ júwe obìnrin náà a ní kì í ṣaná nìkan jọpọ́n. ẹ ṣe púpọ̀ mọ́ mo gbàgbọ́ wípé ẹ̀yin ènìyàn Ọlọ́run à ń kẹ́kọ̀ọ́ lára arábìnrin obìnrin Súnémù yìí pẹ̀lú ohun tá a ti sọ lọ́lọ́kan òjọ̀kan èyí tí arábìnrin jẹ́ ó jẹ́ ní tó jẹ́ pé ó lákìyèsí ó jẹ́ ní tó jẹ́ pé kò mọ́ tara ẹnìkan ó sì jẹ́ ní tó jẹ́ wípé ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run wípé ohun tó ń ní kì í ṣe òun nìkan ló ń ní gbogbo ẹni tí ó bá wà ní sàkání òun láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ni ó yẹ láti ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ káwa náà ká kẹ́kọ̀ọ́ lára arábìnrin yìí ẹ jẹ́ ká kọ́ rí kọjá lọ sí ìbéèrè kejì máa bá wa yànnàná ẹ̀ ìbéèrè náà lọ báyìí wípé gbígba àwọn ènìyàn mímọ́ tí a mọ̀ láàyè nínú ilé wa ó jẹ́ ọ̀nà kan pàtàkì láti fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run àti pẹ̀lú fífa àwọn tí kò mọ Ọlọ́run wá sí ilé wa bákan náà ó jẹ́ ọ̀nà pàtàkì láti jẹ́ kí wọ́n mọ ẹni tí Ọlọ́run jẹ́ wọ́n fẹ́ kẹ́ ẹ bá wa jíròrò lé lórí. ẹ ṣé sà gbígba àwọn ènìyàn Ọlọ́run ní àlejò àbí láàyè bẹ́ẹ̀ ni nínú ilé wa yálà bóyá àlùfáà ni ẹni náà ìránṣẹ́ Ọlọ́run àbí ọmọ Ọlọ́run lásán tí ò ní nǹkan tí Bíbélì sọ fún wa ni wípé kí a máa ṣoore fún àwọn èèyàn ẹ̀ pàápàá àwọn tó jẹ́ ará ilé ìgbàgbọ́ so ìyẹn kò yẹ kí kò sí onígbàgbọ́ kankan tí ò yẹ kó ṣe yẹn nítorí pé Bíbélì ti sọ fún wa pé kí a máa ṣe yẹn lára ó lè má wà ní inú òfin 10 ṣùgbọ́n ó wà lára àwọn òfin tí Ọlọ́run fi lélẹ̀ ká máa ṣoore ẹni pé fún gbogbo onígbàgbọ́ a gbọ́dọ̀ máa ṣe ṣùgbọ́n pé ká wá ṣe oore fún àwọn tí àbí ká máa gba àwọn tí kò ń ṣe ará ilé ìgbàgbọ́ ìyẹn jẹ́ ọ̀nà kan gbòógì gẹ́gẹ́ bí onígbàgbọ́ tí a lè fi pe àwọn èèyàn wá sí ọ̀dọ̀ Ọlọ́run nítorí nígbà tí a bá gbà wọ́n lálejò tí a fi ìfẹ́ torí tá a bá ń gbàyàn lálejò yẹn tí a bá ń gbé wọn à ń fi ìfẹ́ hàn wọ́n ni nígbà tí a bá fi ìfẹ́ hàn wọ́n ọ̀nà tí wọ́n máa fi mọ̀ pé Ọlọ́run tí ẹni yìí ń sìn ó yàtọ̀ sí bóyá ilé tí èmi ń tẹ̀lé torí ó ń fi ìfẹ́ hàn Jésù pàápàá ó fi yẹn pinlẹ̀ fún wa ẹ rí wípé gbogbo àwọn tó jẹ́ wípé wọn kì í ṣe onígbàgbọ́ tó bá débẹ̀ irú Zákéù ó ní màá lọ sílé ẹ ibi tó jẹ́ pé àwọn Farisí gan ò lè lọ torí wọ́n ti kà á sí ẹlẹ́ṣẹ̀ wọn ò gbọ́dọ̀ bá ṣe pọ̀ irú àwọn ẹni tí Jésù ń lọ Mary àti Martha Mary irú àwọn tí ó ń fi ìfẹ́ hàn wọ́n ìyẹn ló dẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ wípé Ọlọ́run yìí ó yàtọ̀ sí Ọlọ́run mìíràn
tá a bá dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn ìyẹn ṣe pàtàkì á jẹ́ kí a máa mú àwọn èèyàn wá láti mọ Ọlọ́run, láti mọ Jésù, sínú ìgbàgbọ́ láti fi ayé wọn fún Jésù. ẹ ṣé púpọ̀ mọ́ bàbá wa, gẹ́gẹ́ bí ohun tí màmá wa ti sọ yìí, ìyẹn ni wípé ó dára púpọ̀ fún ọmọ Ọlọ́run láti lè máa fààyè gba àwọn ènìyàn, láti máa fi ìfẹ́ hàn sí àwọn ènìyàn. Ó dẹ̀ tún jẹ́ ọ̀nà láti wàásù ìyìn rere. Kò dìgbà tá a bá tó gbé bíbélì tá a ṣe ń láago káàkiri kan tó mọ̀ wípé à ń wàásù ìyìn rere. Ìyẹn ni pé nínú ṣíṣe ilé, nínú gbígba àwọn ènìyàn mọ́ra, kíkóni mọ́ra, fífi ìfẹ́ hàn sí àwọn ènìyàn, ṣíṣoore fún àwọn ènìyàn, ó fi hàn pé ọ̀nà mìíràn tó ní láti wàásù ìyìn rere. Ẹ bá wa tàn mọ́lẹ̀ sí. bẹ́ẹ̀ ni ìmọ́lẹ̀ tá a pè wá ohun tó dálé lórí nìyẹn. Ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ gẹ́ nínú tó kù kò fi lè borí ẹ̀. Ohun tó túmọ̀ sí náà nìyẹn pé onígbàgbọ́ ọmọlẹ́yìn Kristi gbọ́dọ̀ jẹ́ ìmọ́lẹ̀ tó dẹ̀ jẹ́ pé a máa fa àwọn èèyàn mọ́ra. Iná máa ń fa àwọn èèyàn mọ́ra ni. A máa mú kí gbogbo ibi tó wà kókó rere kéche, kí ya gbogbo ẹ̀ á yàtọ̀, ẹ̀mí gan á yàtọ̀. Bó dẹ̀ ṣe yẹ kó rí náà nìyẹn. Nígbà tí a bá fààyè gba àwọn ẹlòmíràn tí í ṣe pé a kájá síta láti lé àwọn ẹlòmíràn kúrò, tàbí ìwà wa gan ṣe ló ń lé wọn sẹ́yìn mọ́kàn. Tí èèyàn kan bá jẹ́ mọ́kàn, kò sí ẹni tí ó jẹ́ ọmọdé èèyàn mímọ́ gan àṣà, ṣùgbọ́n Ọlọ́run ò fẹ́, kò fi kọ́ wa bẹ́ẹ̀, kò sì fẹ́ kí a jẹ́ bẹ́ẹ̀. Torí náà àtàwọn tó jẹ́ ará ilé ìgbàgbọ́ gẹ́gẹ́ bọ́n ṣe sọ, àtàwọn tá a tẹ̀ gbà pé àwọn ìṣe ará ilé ìgbàgbọ́, gbogbo wọn ni a gbọ́dọ̀ fààyè gbà lábẹ́ oore ọ̀fẹ́ Kristi láti kó wọn mọ́ra. Ẹ ṣé púpọ̀ sà. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, a tún rí ẹ̀kọ́ mìíràn kọ́ lára arábìnrin Ṣúnémù yìí, pẹ̀lú bó ṣe fi ìfẹ́ láti fi ó lẹ́mí ìkónimọ́ra, ìfanimọ́ra, ìṣoore. Eléyìí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn onígbàgbọ́, àti ní pàtàkì jùlọ fún àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ òróró ènìyàn, àwọn tó máa ń kanra, tó jẹ́ pé wọn ìfẹ́ àwọn ènìyàn ní sàkání wọn, àwọn nìkan, tara wọn nìkan náà mọ̀, ẹbí wọn nìkan ni. Eléyìí kò dára tó. A rí wípé arábìnrin yìí ó fi ẹ̀mí ìfẹ́ àti ìkónimọ́ra, ó kó àwọn ènìyàn mọ́ra. Ilé yìí ló fi ṣe ìránṣẹ́ Ọlọ́run lóore, ló fi tọ́jú ẹ̀. Ara ẹ̀mí ìfẹ́ nìyí. Ó ṣe pàtàkì fún onígbàgbọ́ káwa náà ká kóni mọ́ra. Nípasẹ̀ ilé yìí à ń wàásù ìyìn rere fún àwọn aláìgbàgbọ́. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ìbéèrè kẹta, bàbá wa wọ́n á bá wa tún ṣe àgbéyẹ̀wò ẹ̀. Wọ́n ní ká ṣe àgbéyẹ̀wò ìtàn obìnrin ará Ṣúnémù yìí tí à ń kẹ́kọ̀ọ́ lé lórí lónìí. Wọ́n ní kí a sì mú àwọn ẹ̀kọ́ jáde láti inú rẹ̀. Ìyẹn ni pé àwọn ẹ̀kọ́ wo láti wá lè rí kọ́ gan-an ní pàtó nínú ayé arábìnrin ará Ṣúnémù yìí. A rí pé oríṣiríṣi ẹ̀kọ́ wọn náà láti ń tọ́ka sí díẹ̀díẹ̀ yẹn, ṣùgbọ́n a rí pé èyí tó ṣe gbòógì nínú ayé arábìnrin yẹn tá a lè tọ́ka sí ni pé ká máa ní àkíyèsí àti ọkàn láti ranni lọ́wọ́. Bíbélì sọ pé lákòókò tó wọ̀ àti àkókò tí ó wọ̀, láti ní àkíyèsí àti ìpinnu tó tọ́ láti ṣèrànwọ́ tó tọ́ àti láti lè fi ohunkóhun tá a ní láti fi ṣèrànlọ́wọ́ fún ìtẹ̀síwájú iṣẹ́ Ọlọ́run. Ìgbésẹ̀ tí obìnrin yẹn gbé nìyẹn, láti lè mú kí nǹkan kó dẹ wòlíì yẹn lọ́rùn fún ìtẹ̀síwájú. Ó ní à á pèsè tábìlì fún kó lè dẹ lọ́rùn ni, kó lè ṣiṣẹ́ yẹn ló ṣe fààyè gbà á. A dẹ̀ lè rí wípé nígbà tá a bá wo ìgbé ayé arábìnrin yẹn gan pàápàá, a lè sọ pé a lè kẹ́kọ̀ọ́ ńlá ń bẹ. Ọkọ ẹ̀ ò bá jiyàn o. Nígbà tó mú mọ̀ràn yẹn wá, ó túmọ̀ sí pé ọkọ ẹ̀ rí gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n obìnrin, olóye obìnrin tó ń fẹ́ rí, ẹni tó dẹ̀ ń fẹ́ rí fún ará ìta. Ó di dandan pé eré arákùnrin yẹn ó ń wà ní gbogbo ìgbà, gẹ́gẹ́ bá a sì ti tọ́ka rẹ̀ sí. Onítẹ̀lọ́rùn púpọ̀, kò dẹ̀
kò ṣe é tá a bá wò ó oore tó ṣe yẹn kì í ṣe pé ó tiẹ̀ fẹ́ kí wòlíì yẹn san fún un rárá torí ohun tí wòlíì kọ́kọ́ sọ ń pa pé ṣé ká bẹ́ẹ̀ ṣe léè ṣé ká bẹ́ẹ̀ rárá mi ò fẹ́ nǹkan kan ẹ̀mí kan ṣe tèmi ó ṣe ni kó ṣe kò tiẹ̀ kò retí pé òun fẹ́ gba nǹkan padà rárá kò retí pé òun fẹ́ gba nǹkan kan padà lọ́wọ́ wòlíì yẹn ó kàn ṣe tiẹ̀ gẹ́gẹ́ bí ọkọ̀ Ọlọ́run a dẹ̀ ti wò ó pé tá a bá wò dáadáa fín ní tótó a rí i pé ó ti ń ṣe bẹ́ẹ̀ dáadáa fáwọn ẹlòmíín òun ló jẹ́ kó lè rọrùn fún láti ẹ̀ tún lè ṣe tó ṣe yẹn ẹ̀kọ́ pọ̀ tá a lè kọ́ lára. ẹ ṣe púpọ̀ sà màmá wa bóyá ẹ̀yin náà ní àfikún díẹ̀. nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé obìnrin yẹn jẹ́ ẹni tó ń ṣe oore tó dẹ̀ ń fúnni bí bàbá wa ṣe sọ kò ń ṣe ìgbà tó ṣẹ̀ṣẹ̀ rí ẹ̀yìn Ọlọ́run yẹn ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe oore yẹn oore yẹn ti di bárakú fún ó ti di ara àti ẹ̀jẹ̀ rẹ̀ ó ti di ara àti ẹ̀jẹ̀ rẹ̀ so kò nira fún láti ṣe nǹkan tí nǹkan yẹn kọ́ wa ni wípé ká má jẹ́ kó nira fún wa láti ṣe oore ká máa ṣe oore ní gbogbo ìgbà nígbà tí lẹ́nìkan ẹ̀kọ́ kan ta tún rí kọ́ níbẹ̀ náà ni wípé bá a ṣe sọ lákọ̀ọ́kọ́ yẹn pé òun fúnra rẹ̀ gan ní ìpèníjà kò di lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹ́ pé tó bá ti ní ìpèníjà wọn ò rí tẹ́lù kankan rò mọ́ tara wọn nìkan ni bí ìpèníjà yẹn ṣùgbọ́n kò jẹ́ kí ìpèníjà yẹn dí òun lọ́wọ́ a gbọ́dọ̀ jẹ́ kí ìpèníjà tó wà nínú ayé wa dí wa lọ́wọ́ láti ṣiṣẹ́ Ọlọ́run á wà pẹ̀lú wa. ẹ ṣe púpọ̀ a ti rí àwọn ẹ̀kọ́ lọ́lọ́kan òjọ̀kan kọ́ lára arábìnrin yìí èyí tí ó ṣoore fún ìránṣẹ́ Ọlọ́run ó lẹ̀mí ìṣoore ó ń fi fúnni ó ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ ó ní àkúnyawọ́ bẹ́ẹ̀ náà ni kò jẹ́ kí ìṣòro tó ní kò jẹ́ kó dí i lọ́wọ́ láti ṣoore fún ẹnìkejì mo gbàdúrà pé lórúkọ Jésù agbára táwa náà fi máa ṣoore Ọlọ́run yóò gbé wọ̀ wá. ìbéèrè kẹrin ìfifúnni ó jẹ́ kókó kan pàtàkì láti ṣí àwọn ilẹ̀kùn ìbùkún fún onígbàgbọ́ mo fẹ́ béèrè ṣé lóòótọ́ ni àbí kò rí bẹ́ẹ̀ màmá wa. ẹ ṣe gan ni mi ì lérò pé ó yẹ ká tún sọ̀rọ̀ púpọ̀ lórí èyí gbogbo nǹkan tá a ti rí a rí wípé ọ̀nà kan gbòógì láti jẹ́ kí ìbùkún Ọlọ́run wá sí ayé wa ni tá a bá wo obìnrin àti àwọn míì tá a ti gbé yẹ̀wò tẹ́lẹ̀ a rí pé ẹni bá ti ṣe ó ní pé kò sí ẹni tó ṣe iṣẹ́ fún Ọlọ́run ò kì í gbàgbé nǹkan tí Bíbélì sọ nìyẹn ó ní Ọlọ́run ò kì í gbàgbé oore tí a bá ṣe Ọlọ́run ò kì í gbàgbé Ọlọ́run ò dẹ̀ kì í jẹ̀yàn ní gbèsè tó bá ti ṣe oore fún Ọlọ́run á ṣe oore fún ẹ padà bó o tiẹ̀ lérò oore láti ọ̀dọ̀ ẹ̀ nítorí pé òun fúnra rẹ̀ ò kì í jẹ̀yàn ní gbèsè so ó tọ̀nà pé ká máa ṣe oore ká lè rí ìbùkún gbà. ẹ ṣe púpọ̀ bàbá wa ṣe bẹ́ẹ̀ lórí. bó ṣe rí nìyẹn o. ṣe púpọ̀. bó ṣe rí nìyẹn. ṣe púpọ̀. fún mi fún ọ ni wọ́n dẹ̀ ní òkè. lọ́wọ́ afúnni ń gbé. iwájú dẹ̀ ni ó máa tẹ̀ sí ìṣẹ́gun ni ó dẹ̀ máa rí nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà kọ́kọ́rọ́ kan gbòógì ni sí bùkún ńlá tí ó fi wọnú ayé ènìyàn. ẹ ṣe púpọ̀ ẹ̀yin ènìyàn Ọlọ́run òun náà ni a ti gbọ́ yìí oríṣiríṣi ìbùkún òun ló máa ń tipasẹ̀ ìfifúnni wá oríṣiríṣi ìbùkún àwọn ìbùkún bíi ọrọ̀ ìwòsàn àlàáfíà ìbísí ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè tọ́ka sí òun náà ni wọ́n ti láti gbọ́ lónìí ó ṣe pàtàkì fún èmi àti ìwọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ láti máa ṣoore láti máa lawọ́ torí pé kọ́kọ́rọ́ kan gbòógì ni sí ìbùkún Olúwa yóò ràn wá lọ́wọ́. Àmín. Ní ọ̀rọ̀ ìparí nínú ibi kíkà wa a rí obìnrin yìí tí ó fi ipá rọ wòlíì láti wá wọ̀ kí ó sì tún jẹ́ oní ilé rẹ̀ obìnrin yìí ó tẹpẹlẹ mọ́ àti máa ṣoore ó jẹ́ ẹni tí ó ń fifúnni láì retí àti gbà padà ìgbé ayé ìfifúnni rẹ̀ ó ru ìbùkún sílẹ̀
bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run bá Èlíṣà sọ̀rọ̀ láti bójútó àìní obìnrin yìí. Ìdí nìyí wípé obìnrin yìí jẹ́ ẹni tí ó ń tẹpẹlẹ mọ́ ìfifúnni, àti pé nítorí ó ru ìbápàdé alágbára jùlọ sókè, ìdí ìṣe Ọlọ́run, iyèméjì àti àìgbàgbọ́ rẹ̀ ó di ohun ìgbàgbé. So eléyìí sọ fún wa wípé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, nígbà tá a bá ń ṣe ìfifúnni tá à ń ṣoore, ó máa ń fa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ láti sẹ̀rí ìbùkún rẹ̀ lé wa lórí, láti mú kí ìṣòro wa ó di ohun ìgbàgbé, láti mú ìṣòro ayé wa kúrò. So torí ìdí èyí, ẹ̀yin ènìyàn Ọlọ́run, ẹ jẹ́ kí a tẹpẹlẹ mọ́ láti máa ṣoore. Olúwa yóò sì ràn wá lọ́wọ́. Agbára láti lè máa ṣoore ní ìgbà gbogbo Ọlọ́run yóò fi fún wa, bẹ́ẹ̀ ni yóò sì rí. Ẹsẹ̀ àkọ́sórí wa fún tòní a ó rí nínú ìwé àwọn ọba kejì orí 4 ẹsẹ̀ 16 àti 17. Màá kà á fún wa níbí. Ìwé àwọn ọba kejì, tí àwọn màmá bá dẹ̀ ti rí kán bá wa kà á. Ìwé àwọn ọba kejì orí 4 ẹsẹ̀ 16 àti 17. A ó máa wí tẹ̀lé yín. Òun sì wí pé ní àkókò yìí gẹ́gẹ́ bí ìgbà ayé ìwọ gbé ọmọkùnrin kan mọ́ra. Òun sì wí pé bẹ́ẹ̀ kọ́ olúwa mi. Ìwọ ènìyàn Ọlọ́run. Má ṣe purọ́ fún ìránṣẹ́bìnrin rẹ. Obìnrin náà sì lóyún. Ó sì bí ọmọkùnrin kan. Bí àkókò náà tí Èlíṣà ti sọ fún un. Gẹ́gẹ́ bí ìgbà ayé. Ará nínú Olúwa, fún ìbéèrè tàbí ìmọ̀ràn, ẹ lè pè sí orí aago yìí 0 8 1 4 7 1 9 4 7 3 àti 3. Mo gbàdúrà pé lórúkọ Jésù Olùgbàlà, agbára ìṣoore Olúwa yóò gbé wọ ẹnì kọ̀ọ̀kan wa. A kí bàbá wa lẹ́ẹ̀kan sí tí àtijọ́ ń fọ̀rọ̀ jomitoro rọ̀ látàárọ̀. A kí yín pé ẹ ṣé púpọ̀. Màmá wa, a kí ẹ̀yin náà ẹ ṣé púpọ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ bàbá olóore fún ètí ẹ̀ tí ti fi hàn wá nínú ọ̀rọ̀ yín lónìí. Ìgbà ọpẹ́ wa o. Àmín. Oore ọ̀fẹ́ tá a fi máa ṣoore tí ọ̀pọ̀ ìbùkún ó fi tọ̀ wá wá, bàbá ẹ fi fún wa o. Àmín. Gbogbo kùdìẹ̀kudiẹ tó lè wà ní ọ̀nà wa, ní ọ̀nà ìfifúnni wa, bàbá ẹ bẹ̀ wá mú kúrò. Àmín Jésù. A dúpẹ́ torí pé ẹ ti gbọ́. Àmín. Torí pé a béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín.